الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فالسلام عليكم ورحمة الله وبركاته. Òkí gbogbo àwọn tí à ń gbọ́ mi kí ló kọ́kọ́ bá wa san ilé sáré. Ìjókòó wa tí a máa jókòó ní òní tí a pè ní an-nadhra ash-shar'iyya lil-masail al-fiqhiyya al-matruha, àbí an-nadhra al-fiqhiyya lil-masail ash-shar'iyya al-matruha. Tá a fẹ́ mẹ́nu bà insha Allah ta'ala ní òní yìí, ó dìrọ̀ mọ́ abala àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní àwùjọ, èyí tó jẹ́ wípé ó ń pọ̀ sí i láwọn ìṣẹ̀lẹ̀ èèmà tí Islam tí ó ti ṣí wa lọ́wọ́ rẹ̀. Mo wo prógámù kan tí wọ́n máa gbé jáde ní Kọ́kọ́rọ́ Alátẹ, ọ̀pọ̀ gbajúmọ̀ lọ́wọ́ olúkálùkù, tí àwọn aláàjì wa Oríyọmí Hamzat lọ́wọ́ sọ lẹ́sàn rẹ̀ tí wọ́n máa ṣe, tí wọ́n fi máa ṣe àlàyé, tí wọ́n máa gbé wá bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ. Tá bá ní ká wo ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ níbi prógámù náà, abala tó jẹ mọ́ wàhálà tí ń ṣẹlẹ̀ ní tó jẹ mọ́ ọ̀rọ̀ ti ọkùnrin àti obìnrin ọ̀pọ̀ níbẹ̀. Pàtàkì jùlọ ọ̀rọ̀ tó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ zina ọ̀pọ̀ níbẹ̀, pé obìnrin kan lóyún fún ọkùnrin méjì àbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n mẹ́ni tó lóyún. Ẹnìkan fẹ́ yàwó, ó tún bá yá ọmọ ẹ̀ ṣèbàjẹ́. Ẹnìkan ó bá ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ ó bá ṣèbàjẹ́. Ẹnìkan bá ọmọ rẹ̀ ó bá ṣèbàjẹ́. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀ jẹ́ pé lóríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ tó pé gbogbo ẹ̀ pátá wọ́n dá lórí pé ìjìyà iṣẹ́ burú sìnà ó ṣẹlẹ̀. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwùjọ pẹ̀lú làákàrè wọ́n lè sí ìṣẹ̀lẹ̀ tó burú pé àhẹ́lẹ̀ yóò bójú mu. Fẹ́ obìnrin kan ó lóyún fún ọkùnrin kan, wọn ò mẹ́ni tó lóyún, ẹlòmíì tó ń béèrè fún oyún yìí pé òun lòún ní ọmọ. Gbogbo ẹ̀ bá lọ àtẹ́tọ́ kí wọ́n bò ń pa ọmọ òun. Gbogbo eléyìí pátá kí ló bí gbogbo eléyìí? Nípa pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí sìnà ni. Kí ni tó bí sìnà? Ọ̀nà wo ni àwọn àfáà náà fi wo abala àwọn ìṣẹ̀lẹ̀ yìí? Kí ni ọ̀nà tí Islam gbé kalẹ̀ fún wa láti jẹ́ pé yóò jẹ́ ìdáàbòbò tá a fi ní ríru àbúrú yìí? Eléyìí ni ó kan etí àwọn ọmọ kéwú tá a fẹ́ sọ ọ̀rọ̀ bá. Kí wọ́n jẹ́ wípé a kàn máa gbọ́rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí, tá a kàn máa wò ìṣẹ̀lẹ̀ yìí máa ṣe tó pé ìṣẹ̀lẹ̀ a kàn máa gbọ́ tí a dùn wípé tó ṣẹlẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó pé èèyàn gbọ́dọ̀ ṣọ́ra níbi èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ níbi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. Wọ́n lọ́kọ́ la ó kálukú bí aburú, wọ́n jẹ́ kí a bọ́ sínú wàhálà. Àwọn tó bá ṣẹlẹ̀ sí, a gbọ́dọ̀ káàánú wọn níbi àti lè ràn wọ́n lọ́wọ́ fún ìgbésẹ̀ tí Islam ní wọ́n gbé. Òun ló fa irú ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu bà yìí. Nígbà tá a ti sọ àǹfààní prógámù tí wọ́n ń ṣe, wípé prógámù náà lọ́wọ́ san wọ́n lẹ́san rẹ̀ o. Ọjọ́ wọn fi ṣàánú àwọn èèyàn bí ẹni tí yà ń jẹ wọ́n wà náà bí yóò ti kó nù yà. Ẹni tí ó tí ìtọ́jú ara ẹ̀ wọ́n máa ràn lọ́wọ́ kọ́ lọ́ba kọ́ gbà lẹ́sìn fún yín o. Wọ́n sì mọ ẹni tó yẹ ṣàbòsí sí ọwọ́ náà wọ́n bá gba ẹ̀tọ́ rẹ̀. Àṣìpẹ́lẹ̀ yìí ó wà nínú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó pa wá láṣẹ rẹ̀ nígbà tó sọ fún àwọn ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ń sọ akhaka zaliman aw mazluman, máa ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ṣàbòsí sí àbóhùn gájá alábòsí. Ẹ̀wọ̀n táwọn bí wa tó fi kọ́ wa o. Ó ní ká ran alábòsí lọ́wọ́ ká tó ran ẹni tí wọ́n ṣàbòsí sí ká ràn lọ́wọ́.
ẹni tí àmì sọ̀rọ̀ yìí fún ó sọ pé wọ́n gbọ́ ti pé bí ti rin tí wọ́n ṣàbòsí sí kí n bá gbẹ̀tọ́ ẹ̀ mọ́ gbọ́ léwu bóun ní ti wá ran ẹni tó ṣàbòsí galábòsí bóun ní ti á tó jára náà ṣe fún un bóun ti fẹ́ ràn lọ́wọ́ àbí ni pé wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú pé kọ́ ọmọdé ọ̀sá sì ṣe mọ́ ó di ọ̀nà àṣẹ tí ń ṣe òun tó ti di ọ̀nà kọ́ máa ṣe ìbàjẹ́ ó ti jẹ́ olùrànlọ́wọ́ fún un léyìí wọ́n túmọ̀ sí pé àwọn program táwọn alájí wa yìí ti ń gbé jáde kó o sọ lẹ́sàn-án rí ó ń gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ fún ó sì ń sí ẹni tí ń ṣèbàjẹ́ ó ń dalẹ́kun ọ̀bàjẹ́ kó o wà kó bá ní sanwó lẹ́sàn-án rí tó fún àwọn àkíyèsí kan bẹ tí èèyàn fẹ́ mẹ́nu bá insha Allah ilé àmà èèyàn máa rí wọn fún olóògùn ọ̀nà bíi ta'ala kó o wà kí ó gba gbogbo ìgbìyànjú tó kálukú ń ṣe kó bẹ̀rẹ̀ lẹ́sìn fún wa torí pé ó wé ibi pé àǹfààní bẹ́ńbẹ́ àwọn ìsànfààní pé àfáà lè máa sọ̀rọ̀ sáásí ẹ mọ̀ sí báyìí mọ̀ sí báyìí mọ̀ sí báyìí tẹ́pọ̀ lè mọ̀ nípa ṣùgbọ́n ẹni tó wá gbọ́ pé tóun bá ṣerú nǹkan báyìí ẹni yìí tóun bá gbé lọ sí tí wọ́n bá gbẹ́jọ́ òun lọ báyìí tí wọ́n bá pariwo òun gbọ́dọ̀ dáhùn kódà wọ́n kì í sáwọn ọlọ́pàá fóun tí wọ́n fi lọ mú un àrípẹ́lẹ̀ yìí ọwọ́ inú tí wọ́n ń pè ní àsọ́nítọ̀lì ìjìtìmáyà yàní ó wà nínú agbára àwùjọ agbára tó yẹ pé environment máa bí fún yàn tẹ́tẹ́ bá rírú ẹ̀ yóò mọ̀ sí ìrànwọ́ ọ̀bàjẹ́ tẹ́tẹ́ bá rí pé táwọn bá rí pé òun máa ń ṣe bàjẹ́ báyìí yọmọ bókọ yọmọ bọ́ ló kọjẹ́ wọn máa kó rí àwọn èèyàn kan ni wọ́n rí àwọn kan tẹ́ pé wọ́n jọ wà pọ̀ bẹ́ẹ̀ ni irú ilé náà jọ tẹ́tẹ́ bá rí pé àwọn tẹ́tẹ́ jọ wà pọ̀ tó bá ń gbọ́ pé òun ṣe irú eléyìí yóò bá òun ló kọjẹ́ ó tọ́ wọn máa fàbúrú lẹ̀ kò ní lè ṣe bàjẹ́ ibi tí àwọn program ti lé àǹfààní ọ̀nà bá lọ àmọ́ abala tó jẹ mọ́rọ̀ ti nínú tó wà nínú tí ó jẹ mọ́rọ̀ ṣẹ̀ríà ń bẹ níbi tábala tá a láfẹ́ sọ̀rọ̀ lórí tó jẹ mọ́ bí abala ìwà àgbèrè tí ó ń wọ́pọ̀ jù láwùjọ ó ní pé Islam ó ti fún aláǹfààní kí àwọn nǹkan yìí ó má ṣẹlẹ̀ pẹ̀lú ìlànà tó gbé kalẹ̀ nínú àwọn ìlànà tí Islam gbé kalẹ̀ àkọ́ná ọlọ́pàá kan ṣàánú ẹnì kọ̀ọ̀kan wá o kó ṣe àlékún ìmánì ní tí wọ́n jẹ́ kí èèyàn ṣèbàjẹ́ náà ní àìní ìmánì tí ìmánì bá lágbára yàní ó lè jẹ́ bí ìrànlọ́wọ́ tí èèyàn fi ní bọ́ sínú ìbàjẹ́ ọlọ́pàá kan lọ́wọ́ kálukú ń bẹ̀ o insha Allah ìmánì máa ṣe ìdínà ìbàjẹ́ ọlọ́pàá kan máa mú kálukú wa dúró kó mọ̀ sí á ní ẹni tí èso ó rì mú tí ó fi ṣèbàjẹ́ nínú orípa pé ìmánì máa lẹ tí ẹ fi máa ṣe ìbàjẹ́ yìí ni pé àwọn kan bẹ tí Islam ní ká gbọ́dọ̀ ṣe nínú rẹ̀ ó ní ìrúpọ̀ mọ́bìnrin àbí ìdáwà pẹ̀lú obìnrin nínú ilé kéèyàn máa dáwà pẹ̀lú obìnrin ní ààyè kan ní tí ó padà bí òun náà ní ìbàjẹ́ ẹmọ ìyá mi gbogbo ìṣẹ̀lẹ̀ tí wọ́n ń kà pé ìṣẹ̀lẹ̀ yìí ọ̀ṣẹ̀lẹ̀ láàrin ọjà bí ṣẹlẹ̀ ní ibi táwọn èèyàn pọ̀ sí bí a rí pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti ń ṣẹlẹ̀ òun náà ni ibi ọpamọ́ nínú ilé náà ni ó jẹ́ pé tí wọ́n ti jẹ́ pé ìdáwà tí wọ́n pè ní àlẹ́kálówà tó wọ́n ti jẹ́ pé ìdáwà bá ti ń wà láàrin obìnrin téèyàn lẹ́tọ̀ọ́ sí ó jẹ́ ọ́fíìsì ni o ó jẹ́ inú ilé ni o ní tí ó padà gbẹ̀yìn ẹ̀ náà ò ní abala pé ṣètò orin àmú ló fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ó ti sí alọ́wọ́ ilé yìí ó ní kódà kọ́ ipò ọ̀fẹ́ kọ ní Kùránì àwọn gbọ́dọ̀ dáwà pẹ̀lú obìnrin wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí èèmọ́ lọ́n ń sìn Islam náà gbọ́dọ̀ dáwà pẹ̀lú obìnrin a gbọ́dọ̀ fi obìnrin sáàyè rẹ̀ tí wọ́n bá di pé ó di pé dandan pé ìgbọ́dọ̀ fẹ́ kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ni wọ́n yà jẹ́ méjì nítorí pé ọmọ jẹ́ pé ẹjọ́ máa wà pọ̀ Islam ní ó ti bá ní dí ọ̀nà rẹ̀ pé àgbọ̀dọ̀ jọ máa ṣẹlẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pátá agbọ́dọ̀ ṣe àkíyèsí gbogbo ẹni tó bá jẹ́ pé ọba jẹ́ pé máa bọ́ sínú wàhálà báyìí wọ́n gbọ́dọ̀ kíyèsí ra rẹ̀ bíi pé nítọ́jọ́ máa ìdáwà pẹ̀lú obìnrin ẹ̀ gbọ́dọ̀ fi ààlà sí torí pé ṣètò ọ̀run máa sì kẹta wọn níbi ìbá ń lọ. bákan náà nínú tí Islam tó láàlẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìwòsàn tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra ń bẹ̀ òun náà ni pé a gbọ́dọ̀ ní àfikọ́lù mọ́fìrìtọ̀ ìfọkàntán tí kò láàlà
pé ibi ìbọ̀gà ẹgbẹ́ bí òun ni ọ̀gá ilé ẹgbẹ́, ibo ni ìmáàmù, ibo ni bàbá ń lọ. Tẹ́ pé yóò tó pé ilé òun kò lè ṣe ìbàjẹ́, kò sẹ́ni tí ò lè ṣe ìbàjẹ́. Ẹni tó lọ bá ń kíyèsí ni ò ní ṣe ìbàjẹ́. Ẹni tẹ́sù bá rí mú yóò ṣe ìbàjẹ́. Ọ̀nà késù ọmọ rí ìyàn mú, ó ní kéèyàn má rin ojú ọ̀nà ṣàìtọ́n. Rírin ojú ọ̀nà ṣàìtọ́n ni pé ó rán obìnrin kó lọ máa bá ọkùnrin, ó rán obìnrin lọ bí sí àwọn ọkùnrin. Obìnrin kan àbóbìnrin wà pẹ̀lú àwọn ọkùnrin tó pọ̀. Ṣé gbogbo àwọn ọkùnrin tẹ́lẹ̀ mẹ́bẹ̀ẹ́ jẹ́ ni Ọlọ́run? Ṣàìtọ́n padà máa rí yóò padà dá wàhálà lẹ̀ fáwọn kan. Tẹ́ pé obìnrin yóò di fìtínà fún wọn bẹ́ẹ̀. Ìsìlámù dínà gbogbo eléyìí báyìí lọ. Kí ọmọ ní ìfẹ́ kọ́ ọmọ fẹ́rẹ́ tọ̀ pé ẹbí obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ kó ṣàánú. Gbogbo ọ̀nà ó lè fi yí obìnrin padà sí tí ọ̀dà. Ó jẹ́ pé ìgbọ́dọ̀ jìnnà sí abala yìí náà, pé ìgbọ́dọ̀ ní ìfàyàbalẹ̀ pé àmì gbogbo ọ̀nà pátá ìmáàmù ni àbí àfáà ni àbí ọ̀gá àjọ kan ni. Pé eléyìí kò wọ́n jẹ́ obìnrin ni ìgbọ́dọ̀ ṣọ́ra níbẹ̀. Eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Nínú tó tún dìrọ̀ mọ́lẹ̀ àrípẹ́ Ànábì sallam nígbà tí ó ń sọ fún wa pé ẹ má ṣe máa wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn obìnrin o. Ẹ má wọlé tí àwọn obìnrin o. Ànábì kí á lọ nǹkan wà pé ẹ má wọlé tí àwọn obìnrin o. Iyyakum wad-dukhul ala an-nisa. Ẹ má wọlé tí àwọn obìnrin o. Pé tẹ́ pé ẹnìkan pé àwọn kan fẹ́ wọlé tí obìnrin tí èsì ìyàwó ẹ̀. Ẹnìkan bí àbílẹ̀ pé tó bó wá ní alhamu ni pé àwọn àkìrìbáwù ọkọ, àwọn tí wọ́n jẹ́ bí àwọn brọ́dà ọkọ wá ń kọ́. Ànábì ní pé alhamu al-maut, ikú nu. Ẹgbẹ́ táwọn ẹ̀sán tó fi ẹ̀gbọ́n àbúrò ọkọ tó fi wé. Wọ́n ní pé kí ni o, ikú. Wọ́n pé ọ̀nà wàhálà ní tí èèyàn gbọ́dọ̀ fàyàbalẹ̀ sí. A náà ó sì rí pé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí obìnrin kan ládùúgbò tí ó yà ní òun àti àbúrò ọkọ àbí ẹ̀gbọ́n ọkọ wọn máa ṣàwàdà, wọn máa fọ́nira wọn. Gbogbo eléyìí tí ó padà bí Ṣàìtánì padà rí ọmọ náà bá náà ni. Ìsìlámù fi gé ojú ọ̀nà bá lọ pé obìnrin máa fẹ́ sáàyè ọwọ́ wọn. Ìsìlámù ọkùnrin ọkọ̀ máa lọ wọ bẹ̀ bó ti wù, àbẹ́rẹ́ ọmọ bá bó ti wù. Kálukú ní àlá tiẹ̀ bá ń lọ. Ẹlẹ́kọ̀ọ́ jẹ́ ká kí ìsàbàlà yìí. Bákan náà níbi tó jẹ mọ́ ìmúra, ìgbọ́dọ̀ máa múra dáadáa. Kóbìnrin máa sí ara lẹ̀. Gbogbo ẹni tí ń wò ó ṣe ní ìmánì ń bẹ fún bí. Gbogbo eléyìí Ìsìlámù ti dèdè lé bákan náà bá ń lọ pé ìmúra obìnrin ó gbọ́dọ̀ máa jẹ́ tí ó máa paramọ́, tí ìgbọ́ máa fi ìhòòhò sílẹ̀ bá ń lọ. Kóbìnrin kó paramọ́ eléyìí jẹ́ ọ̀ranyàn fún tí Ìsìlámù sílẹ̀ ọ̀ranyàn fún bá ń lọ. Bákan náà nínú tó jẹ́ pé ó jẹ́ bí àwọn àkíyèsí tá a tó fẹ́ mẹ́nu bà fún wa. Ó náà ni àìmọ́ fi nǹkan sáàyè rẹ̀. Ṣé ẹ rí àìmọ́ fi nǹkan sáàyè rẹ̀ nínú tí ń fa ohun wàhálà táwí náà ni. Káyé kí wọ́n máa fi nǹkan sí ààyè rẹ̀. Ọkùnrin a ti mọ̀ pé kò lè ìṣẹ̀mí ọkùnrin tọkùnrin bá ti dàgbà ó ní bùkátà sí obìnrin. Obìnrin tó ti dàgbà ó ní bùkátà sí ọkùnrin. Ìsìlámù ńlá lè fa pé wọ́n gbọ́dọ̀ fi ọ̀nà ẹ̀tọ́ béèrè fún ìtọ́kálukú ní bùkátà sí láàrin ara wọn. Tí wọ́n ti wá pé ọmọ ó ní bùkátà sí ọkùnrin, ká fún láǹfààní àti jẹ́ pé yóò ní ọkọ. Ká mọ̀ pé àbẹ́ tọ́wọ́ tó di báyìí, tọ́wọ́ tó di kíníkà tó di kíníkà tó obìnrin ti dàgbà. Táwọn ìpínlẹ̀ yìí ti dàgbà. Ó sì di pé ó ní bùkátà sí ọkùnrin kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún ọkùnrin rí tí wọ́n jọ máa bá gbèsè ayé wọn lọ. Eléyìí náà nù tó pé ó ṣàǹfààní náà ni. Torí pé àìmọ́ ṣerú eléyìí ó ń fa wàhálà tó pọ̀. Ó fa kọ́jẹ́ pé ọmọ ọkọ̀ ìgbóyún dé. Wọ́n tó bá gbóyún dé ní sáyẹ́nsì. Ẹ̀mọ́ náà sọ pé eléyìí ó sì kéré ó gbóyún dé. Tí ìbá lọ́mọ kì í sí pé gbogbo ọmọ pátá ní òrì bákan náà. Wọ́n rí ìfẹ́ pé eléyìí bọ́yé eléyìí bùkátà eléyìí ní ó lè ní bùkátà sọ́kùnrin ju àwọn tí wọ́n jáwọn yòókù ẹ̀ lọ. Ti kéèsì léhùn pé eléyìí àti ojú ọ̀nà níbi tá tó máa bá a lò pé eléyìí
ojú ọ̀nà báyìí mọ́ rìn o, tó bá rìn báyìí o lè fa nǹkan báyìí. A gbọ́dọ̀ máa ṣe àkíyèsí gbogbo abala ìpátá ibi pé ká máa fi gbogbo nǹkan sí ààyè rẹ̀. Ká máa ní nígbà tí Ànábì sọ̀rọ̀ sálám wọ́n ṣàlàyé fún wa bí ọ̀rọ̀ àwọn ọmọ gan níbi ìtọ́jú wọn nínú ilé. Wọ́n ní pé tí wọ́n ti di ọmọ ọdún mẹ́wàá ọ̀fárẹ̀kọ́ bẹ́ẹ̀ òun fi mọ̀dọ́ jẹ ibùsùn wọn kọ́ yàtọ̀ síra wọn. Kí ni tí wọ́n kọ́ wa yìí pé ká fi gbogbo nǹkan sáàyè rẹ̀. Nígbà tí wọ́n ti dàgbà tí wọ́n ti tọ́dún yìí kálukú ti mọ tí oríkèé ara ìkọ̀ọ̀kan tó wúlò fún. Wọ́n jẹ́ kí wọ́n máa lò fún bàjẹ́ ẹ jẹ́ wọ́n máa sùn ní àárín ní ọ̀tọ̀ọ̀tọ̀. Gbólé náà bákan náà jẹ́ ká kíyèsí gbogbo abala tá ti lè máa lo àwọn nǹkan yìí tá à ń lo ìwòsàn tí Islam lò fún wa tá à ń lò inshallah abala tó jẹ́ má bàjẹ́ ṣìnà gbogbo àwòrán tó ń gbé wá pátá yóò padà lè jẹun tí yóò dẹ̀kù. Bákan náà oníbi tó jẹ́ má bàjẹ́ ká máa ìwádìí òṣèlú ìfìmọ̀dé rẹ̀ ká máa gbé nǹkan sáàyè rẹ̀ náà ní pé tó jẹ́ má obìnrin ìyàwó ó pàtàkì pọ̀ láti ní àkọlé àsí ìyàwó èèyàn. Pé àtú obìnrin yẹn lẹ́kọ̀ọ́ máa rìn bó ti wù ú àbí kó máa bá àwọn ọkùnrin rìn lọ́nà tí ó máa bá nǹkan sáwàdà tí àbí ń pè ní àdáyáfà. Àdáyáfà ni pé kéèyàn jẹ́ tí ò ní nítara tí ń fi ìyàwó ẹ̀ sí láburú. Wọ́n ń bá ìyàwó ẹ̀ láyà wọ́n ń bá ṣe erépa wọ́n sì tún ń wòran pé kò sí nǹkan kan ibi lámọ́lé kan ní eléyìí nínú Islam èèwọ̀ ni ìwọ̀n mọ́ sí rẹ̀ torí pé tí ó padà dì káyìn náà ni pé yóò bí ìbàjẹ́ ṣìnà ọwọ́kọ̀lọ́wọ́ pé yóò làwọn bí aburú yìí. Ní ìtọ́ á jẹ́ pé ètò kù nínú ẹ̀yìn ìta fẹ́ sọ ni pé inú tó lè ràn yàn lọ́wọ́ bí ìtẹ́nẹ̀ tààlà níbi abala aburú yìí báyìí òun náà ni kọ́ jẹ́ pé a ti gbọ́nu tí àbí ìsọfà nínú ọ̀rọ̀ pé ya ma'ashara shabab man istata'a minkumul ba'a falyatazawwaj. Àmì ìsọfà sọ fún àwọn ọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ ẹni tó bá lágbára nínú yín tó lágbára àti fẹ́yàwó nínú yín pẹ̀lú pọ́lé onílé tí ó fi obìnrin sí ọlágbára owó tó fi láǹfààní àti nílé níbi tí jẹ́ bá àgán nílé tó láǹfààní àti tàbá wà tó láàyè àti dúró láàyè kan tó lè fi obìnrin sí ààyè kan tẹ́ pé wọ́n jọ wà níbẹ̀ bá ń lọ tó sì tún lágbára àti lè bá obìnrin láṣepọ̀ àbí lè pé falyatazawwaj tó rẹ̀ ní bẹ́ẹ̀ kí ó lọ fẹ́yàwó tí bá ti tó lè dínà bàjẹ́ náà kí èèyàn fẹ́ ìyàwó tó jẹ́ ìyàwó gidi lè dínà bàjẹ́ gan tó lè jẹ́ kí èèyàn lè àbí wàá sọ fún àánú rẹ̀ pé eléyìí yóò jẹ́ kí èèyàn lè rejú ńlẹ̀ yóò sì sọ abẹ́ èèyàn bí bàjẹ́ ó ní pé tí ọ̀bọ̀ wá lágbára eléyìí yóò kó máa gba àwẹ̀ tó pé àwẹ̀ yóò ràn lọ yóò dín yóò gé ẹwà rẹ̀ yóò gé adùn rẹ̀ kò ní jẹ́ kó lè pọ̀ tó ẹni tí kò gba àwẹ̀ eléyìí ó lè jẹ́ pé lẹ́yìn ní ìtọ́wọ́pọ̀ jù ẹlòmíì lè máa gba àwẹ̀ kọjá pé ó lè má ní kíní lórí rẹ̀ mọ́ ọ̀pọ̀ ni pé àwẹ̀ mọ́ lápá lára wọn níbi abala ìbáyìí lọ. Eléyìí jẹ́ inú tí ó jẹ́ bí ìsọ̀ tí Islam tí ó fi sílẹ̀ fún wa. Bákan náà ìtọ́yá á fi parí ọ̀rọ̀ yìí ọmọ ìyá mi kọ̀wọ́ kí ó sànù wọ́n ni wípé ṣé ẹ rí inú tó yẹ pé ìbọn tí ilé wọn fi sọ́ra tí wọ́n jẹ́ bí ìsọ́ra kí wọ́n bẹ̀rù ìjìyà àti aburú tí ń bẹ ń bi zina. Ìpàdé gẹ́gẹ́ sọ fún wa wọ́n ti sọ ìpàdé sọ pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabilan. Ìpàdé sọ pé ẹ má súnmọ́ zina o gbogbo ọ̀nà tí wọ́n máa súnmọ́ zina náà láti kà lọ́hùn pé kí ọmọ orúkọ mọ̀ ibi àwọn obìnrin wà kọ́ máa wà pẹ̀lú obìnrin lásán nínú ilé tó pọ̀ àtọkùnrin kan àtobìnrin kan ní ọkùnrin kan àtobìnrin kan jọ wà nínú ilé tí wọ́n yìí sì ṣe ilé ìwọ ara wọn ní tí ó padà bí náà ni zina. Gbogbo nǹkan ìpátá nípa ni má súnmọ́ rú ẹ o torí àìsúnmọ́ ìmọ̀ràn rẹ̀ lọ́nà zina èèyàn padà bọ̀ sínú ìbá náà ní kọ́lọ́kọ́ la ìmọ̀ àtẹ̀yìn bẹ̀. Àfúrà sọ pé má sì nǹkan yìí o torí pé ó burú níbàjẹ́ aburú ló jẹ́ o ó sì tún jẹ́ tí irú aburú rẹ̀ ó tún káyà ó burú ojú ọ̀nà fúláfà ló ti burú ojú ọ̀nà pé yóò padà mú èèyàn bá ẹ bá jẹ́ pé ó ṣe sìnà ṣe pé yóò bí wàhálà ìrúpọ̀ ẹbí. Àwọn náà mọ́ gbọ́ àtúnrí inú púrógàmù tá a bẹnu bá náà tí ó jẹ́ pé wọ́n sọ pé léyìí ọmọ rẹ̀
wọn ò tí ì mọ ta ni bàbá tó bí ó ti ba ìlú pọ̀ ní sọ pé ó lè fa kọjá pé ọmọ ọlọ́mọ tó pé ẹnìkan ló bí ẹnìkan bí ní ọ̀nà zìnà ó tó padà bàbá tó jẹ́ pé ló bí ọmọ yìí ó tó padà lọ fẹ́ ọmọ padà kí ló fà á máa pé zìnà náà bí nǹkan báyìí lọ ó jẹ́ pé ìgbọ́dọ̀ gbogbo abúlé pátá ìgbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀ ṣé orí ọ̀wá àṣẹlẹ̀ lọ́wọ́ òun kí ọ̀páyọ̀ ọlọ́run lórí ẹ̀ kí o jìnà sí bákan náà ní tí ọmọ lẹ́kẹ̀yọ̀ sọ́ra bí zìnà ó náà ní tí ànábì wa sọ̀rọ̀ sálám tó sọ fún ẹnìkan tó wá bá tó sọ fún pé òun gbà fọlọ́run àmọ́ òun àwọn abúlé tó máa ṣe wọn lè fi ilẹ̀ tó jẹ́ mọ́ zìnà ìwà àgbèrè ànábì sálám sọ fún yín pé sọ ọyọ́nu sí wọn pé wọ́n bá yẹ ẹ̀sẹ̀ zìnà bí ọlọ́run ò lè gbà ọmọ rẹ̀ ńkọ́ ọlọ́run ò lè gbà ìyàwó ẹ̀ ńkọ́ ọlọ́run ò lè gbà obìnrin yìí ẹni yìí lóhun tú bá ń bẹ bá ń lọ ẹ bá wo pé nǹkan yìí tí wọ́n ń ṣe yìí tí wọ́n bá fi lọ òun tó bá dé pé ìyá àwọn bá ní ń kọ́ àbí ìyàwó òun àbọ́mọ àwọn ṣé inú wọn ó dùn síbí àrípélé ìbáyìí ara ìtẹ́pẹ́lẹ́ ọmọ jẹ́ kí yóò jìnà sí àwọn nǹkan ìbáyìí náà ni ètò wa ṣe jù ní pé ìjìyà tó lọ́n gbé kalẹ̀ fún ẹ̀tọ́ lágbára ni ń sì ná tó jẹ́ pé kò tí ì níyàwó rí àbí kò lọ́kọ rí wọ́n mọ̀nà Bílálà mání Bílálà ọgọ́rùn kan wọ́n náà lápò ti jẹ́ pé ó ti márì ní àbó ti tó ti márì rí ọlọ́kọ̀ọ́rí àbò ní ìyàwó rí kí wọ́n ṣe fún wọ́n mọ̀lẹ́ ló kò pa ni eléyìí ọjọ́ tó ti pé ìjìyà ńlá tí ó mú ẹ̀mí bọ́ lára èèyàn náà kí èèyàn lọ ṣe sìnà ọjọ́kùnrin àbójóbìnrin ọlọ́kọ́ làwọn ń bẹ̀ o jẹ́ ká jìnà sí gba àwọn ojú ọ̀nà tó lè mú èèyàn sí àwọn nǹkan yìí tó jẹ́ pé àfáà ni káfọ́ máa ṣe wá sí tó jẹ́ má balẹ̀ yìí pọ̀ ọlọ́wọ́ kọ́ sa àfáà wa kan fẹ́tò dókítà Ishaq Yusuf ọlọ́wọ́ kọ́ ni sanwó lẹ́sàn-án rí àwọn ni wọ́n máa sọ ọ̀rọ̀ yìí pé nínú tó yí àfáà fi lè ṣèfọ́ ara rẹ̀ bí wàhálà sí náà kọ́ máa ṣe wá sí rẹ̀ kọ́ pọ̀ tó àti bọ́ sọ́dọ̀ àwọn èèyàn kọ́ máa ṣe fáwọn ọkùnrin àtàwọn obìnrin ilé wọn máa jẹ́ bí ìsọ̀ bí ìdìnnà ìtàhálà fún láti mọ̀ jẹ́ pé yóò bọ̀ síbi pé ṣé ní tí mò ń kọ́ fáwọn èèyàn sí ní tó fẹ́ bọ́ sí lọ́wọ́ yóò sàmì ẹnìkọ̀ọ̀kan wa o lọ́wọ́ kí yóò sì àmójúró fún ẹnìkọ̀ọ̀kan wa aburú sìnà aburú tó lágbára ni lọ́wọ́ kọ́ jẹ́ kí oníkálukú wa kí á là níbí àti gbogbo aburú pátá kọ́ wá sí wá ní ẹni tí yóò wọ gbàdúrà Janna Allahumma salli ala Muhammadin wa sallim.